A'udhu billahi minash shaitani rajim. Bis-millahir Rahmanir. Ẹ̀yin tèmi ṣàlàáfíà ni mo bá yín. Àlàáfíà ni mo wà o. Ṣẹ́yin náà wà lálàáfíà. Thank you for subscribing. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe. Ẹ bá mi subscribe and God will continue to bless you. Èyí tí mo ní kí n fẹ́ wá ṣe lénìí ní pápápá ó ní pé torí ti àwẹ̀ ó ti wọlé tán kí ẹ̀mí wá chíkà rẹ̀, inshallah kẹ́mi wá chíkà rẹ̀. Ẹ̀yin tèmi ní kìrìsìtẹ́nì ẹ mọ bá wa ká lọ, ẹ mọ bá mi ẹ mọ tẹ̀lé wa pẹ̀lú bá a ṣe ń discuss ẹ̀, because even in the period of Ramadan I will still continue my discussion. Yes. Àwọn èèyàn kan wọ́n tẹ̀wé sí mi, yes, wọ́n fi text, mo fẹ́ sọ pé wọ́n fi WhatsApp béèrè lọ́wọ́ mi pé ṣé àwẹ̀ yìí pé 30 days a fẹ́ fi gbàwẹ̀ yìí òun náà ni àwọn òfin ní súnmọ́ ìyàwó àwọn. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé tí ọkọ táyà dé èmi on point ń bá deal ní bíbá and some other stuffs. Yes, well, even though it is just a kind of teasing question, but then let me just teasing because we can never tell. Àwọn èèyàn kan lè má mọ̀. Mo wá sọ pé rárá o pé bí wọ́n ṣe ní kí ẹ má jẹun sí ẹnu fún few hours náà ni bẹ́ẹ̀ ni ẹ ṣe ní jẹun títí ìsàlẹ̀ náà fún few hours náà ni. Tó bá jẹ́ pé ìwọ tó bá yẹ kó bá ti ń ṣe ní ti ọ̀sán wàá wá ní sùúrù, ò ní ṣe tọ̀sán mọ́ o, wàá ní sùúrù títí di alẹ́ o, you understand, àbí ní òru o. But àṣà lè sọ bẹ́ẹ̀ yẹn ká mọ́ a kind of expatiate díẹ̀. I need to kind of expatiate. Ọlọ́run ní ká gbààwẹ̀. Èèyàn tó bá wà familiar pẹ̀lú alukurani ẹ lọ wo suratul-Baqarah, that is Quran 2 verse 183 to 187. Ó wà lẹ́yìn that is ó gùn. Ọlọ́run lè fún mi ní oore ọ̀fẹ́, mo lè kọ mini rẹ̀ bí mo ṣe máa ń ṣe, mo lè kọ síbi description kẹ́ lè bá understand. Bẹ́ẹ̀ màá mọ̀ fẹ́nu mi, màá mọ̀ fi anything tí bá explain bí báyìí orí súrà yẹn, orí that particular verse ló wà. Verse yẹn suratul-Baqarah verse 183 to 187 mo fẹ́ fi back up gbogbo nǹkan tí mo sọ nísìnyí báyìí. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ní kí ẹ gbààwẹ̀, ó wà more rewarding to fast. Ó wà ní more rewarding. Yín náà mọ̀ pé oṣù yìí, oṣù Ramadan ni Ọlọ́run reveal alukurani megirima fún Ànábì Muhammadu sallallahu alaihi wasallam. Tí Ọlọ́run sọ pé alukurani yìí ó máa jẹ́ guardian to mankind. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ó dẹ̀ rí bẹ́ẹ̀. So nínú oṣù yìí Ọlọ́run wá ní ká gbààwẹ̀ tó wá jẹ́ fourth pillar of Islam. Àwọn Arabic ń pè ní Swan because ọ̀pọ̀lọpọ̀ gan tó máa ń ṣe mistake, wọ́n rò pé Ramadan yẹn gan ni wọ́n ń pè láwẹ̀. Ramadan kò ṣe àwẹ̀. Ramadan ó ní month, the 9th month of Muslim calendar. So Ọlọ́run wá exempt àwọn kan tí wọn ò ní gbààwẹ̀. That is obìnrin tó ń ṣe menstruation. Ṣé ń tẹ̀lé mi ẹ̀yin tèmi? Obìnrin mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀ bẹ́ẹ̀. Fún ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ̀ chikeke rẹ̀ ló jẹ́ ká tún wá ṣe lè. Àwọn tó ń ṣe menstruation, obìnrin tó bímọ, tó ṣẹ̀ṣẹ̀ bímọ, àwọn àgbàlagbà, àwọn tó wà ní orí journey, àwọn tí ara wọn ò yá, Ọlọ́run sọ pé kí wọ́n fi àwẹ̀ yẹn kalẹ̀ títí di ìgbà tí wọ́n bá ṣe tán kí wọ́n mọ̀ gbàwẹ̀ yẹn. Anyone tí wọ́n bá miss kí wọ́n replace ẹ̀ padà. Ó là ń pè ní fidya ní Arabic. That is replacement ẹ bá ṣe, ó là ń pè ní fidya. Okay, but
àwọn àgbàlagbà ni Ọlọ́run exempt nítorí age wọn. So Ọlọ́run wá sọ wípé ó pè ó kẹ́ ẹ gbàwẹ̀ o, nítorí pé kí ni àwọn kan tí wọ́n sọ wípé àwọn ò ní gbàwẹ̀ tí wọ́n fẹ́ mọ́ tí ìbálòpọ̀ gan kò sí pé nígbàwẹ̀ ìbálòpọ̀ kò sí nínú alukurani, pé nígbàwẹ̀ ìbálòpọ̀ kò sí nínú alukurani, ibi tí yẹn ti yọ dé òun náà ni mò ń lọ yìí. So àwọn èèyàn tí Ọlọ́run exempt nìyẹn, pé ó pè kẹ́ ẹ gbàwẹ̀. Ọlọ́run ti yọ àwọn tó ní gbà, ó ti yọ wọ́n. Fídíà òní Ọlọ́run ní compensation tó Ọlọ́run, so you have to pay it back. Anyone tó bá miss, ó lè jẹ́ mẹ́ta, ó lè jẹ́ mẹ́rin, ó lè jẹ́ márùn-ún, ó lè jẹ́ mẹ́fà, ó lè jẹ́ 10. tó bá ti after àwẹ̀ wàá replace wọn déédéé èyí tó miss. Èyí tó jẹ́ pé bó o ṣe miss ẹ̀ yẹn kò kí ń ṣe pé o mọ̀ọ́mọ̀ miss ẹ̀, ó wá naturally ni. So this second one tó concern ti Prophet Muhammad sallallahu alaihi wasallam nínú hadith. Wọ́n ní arákùnrin kan níjọ́ kan ló sáré wá bá Prophet Muhammad sallallahu alaihi wasallam. Ó lóun ti dáràn, òun ti bá ìyàwó òun ṣe àṣepọ̀ nígbà àwẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó kọ́kọ́ ní sùúrù, létà wá dá lóhùn. Ó ní ṣé ó ní owó tó fi lè tú ẹrú kan kalẹ̀? Ó ní rárá. Ó ní ṣé òun gangan ní ẹrú tó máa tú kalẹ̀? Ó ní rárá. Ó ní ṣé ó lè fìdí àwọn èèyàn 60? Ó ní rárá. Ó ní ṣé ó lè gbàwẹ̀ 60 days? Ó tún ní rárá. Lálákùnrin yẹn wá dúró síbi ẹ̀wò ló wá ṣe díẹ̀, wọ́n ní èèyàn kan wá bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ó bá gbé 2 baskets of dobino, that is dates. Ó bá gbé wá 2 baskets yẹn kì í sọ owó kékeré. Lábá ní ká judge pẹ̀lú market price nísìnyí kì í sọ owó kékeré. Ó wá bá gbé wá. Wọ́n ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam, being a kind and generous person, Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá gbé dobino yẹn fún ọkùnrin náà. Ó ní kó lọ fi ṣe ìtọrẹ àánú, that is being the offence he committed, kó lọ fi ṣe give away rẹ̀ fún pé kó lè bá clear rẹ̀ from that offence. So ìwọ nísìnyí tó mọ̀ọ́mọ̀ tó jáwẹ̀ nítorí 5 minutes enjoyment, my dear, 5 minutes enjoyment, ṣé o ready láti feed 60 people? Ṣé o ready láti gbàwẹ̀ 60 days? Ìwọ tó lè mára dó 1 day nítorí 5 minutes enjoyment ni wàá lè gbàwẹ̀ 60 days. So bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam bó ṣe judge àárín yẹn nìyẹn. Judgment yẹn ni àwọn school of Hanaf òun ni wọ́n ń lò, tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sì ń lo judgment yẹn náà láti encourage àwọn èèyàn pé don't break this fasting purposely. Má jáwẹ̀ rẹ purposely, torí tó bá jáwẹ̀ rẹ kò sí any other kàfàrà fún yàtọ̀ sí pé 60 fasting days or 60 to feed poor people. So àwẹ̀ tó bá mọ̀ọ́mọ̀ já, replacement ẹ̀, compensation rẹ̀ ó là ń pè ní kàfàrà. Àti ẹ̀yin èèyàn, ṣé ẹ̀yin ó yé mi ní èdè Arábíkì? So nísìnyí mo wá ọ̀jẹ̀ yín tẹ́ ń gbọ́ mi tẹ́ jẹ́ mùsùlùmí, ẹ ní sùúrù. Aláàjì aláàjà, ẹ ní sùúrù. So yẹ yín tí kò sí kankan tó ṣe yín, ìwọ tí kankan bá tiẹ̀ ṣe ò ní ṣe ìbálòpọ̀, ẹ ní sùúrù. Lẹ́yìn ìgbà tí ẹ bá kí aṣámú tán, ẹ ní oore ọ̀fẹ́ títí di táàmù tẹ́ máa jẹ sọ̀húr. Ọlọ́run gbà fún wa. Ọlọ́run sọ wípé oore wà nínú àwẹ̀, ká gbàwẹ̀. Pé tá bá gbàwẹ̀ dáadáa, tá gbàwẹ̀ pẹ̀lú ọkàn kan, pẹ̀lú inú kan, you understand, tá fọmọlàkejì sínú, tá gbéra wa lẹ́sẹ̀, kẹ́ ẹ mọ́ gbàwẹ̀, kẹ́ ẹ mọ́ mọ́jú, kẹ́ ẹ mọ́ gbàwẹ̀, kẹ́ ẹ mọ́ ṣe nǹkan burúkú tẹ́ ẹ ṣe yẹn. Wọ́n ní gbogbo zunubi àtẹ̀yìnwá, àti gbogbo sin àtẹ̀yìnwá, pé Ọlọ́run ó dárí ẹ̀ṣẹ̀ náà jì wá, inshallah.
So this is my words to you today. I hope ẹ understand. Ìyẹn tó bá understand kó kàn sí mi ní comment box 1 àbí kó kàn sí mi lórí WhatsApp mi. So èmi on point by 2 ẹ kú ojú lọ́nà deacon and deaconesses.